mítìnì wo lẹ lọ ìjókòó Aláàfáà wo lẹjọ jókòó ń bàdàn tẹ́ ẹ̀ wá mẹni tó kàn tó yẹ kẹ́ ẹ gbé wá mọ́ tójọ́ jẹ́ wípé ẹni tí ń jókòó tí ń ṣe mítìnì pẹ̀lú àwọn apààyàn àwọn ajínigbé lẹ́wálẹ̀ gbé wá sí Ìbàdàn lẹ́wálẹ̀ fi jókòó láàrin ẹ̀yin Aláàfáà. gbogbo àwọn ìbáni kú ní àyàló náà kò kàn mí. nítorí pé ẹ̀kọ́ tẹ̀mí kọ́ àti ẹ̀sìn tí mo gbé lọ́wọ́ tí mo bà lọ́wọ́ àlejò ọ sọ fún mi wípé tá a bá gbọ́dọ̀ ní èèyàn ká má gbàdọ̀ lè lóṣù. Kùránì oríwọ̀ ẹsẹ̀ wo. ìtò yẹn náà ṣe bó ti wù kó rí lójú yìí kọ̀ọ̀kan mi. kò kàn mí. tí wọ́n lè máa ṣe lójú yín. ó gbẹnu tán báyìí o ẹ̀yin èèyàn mi ẹ wò ó wàhálà ti bẹ́ sílẹ̀ lórí àwọn àáfàá tìlú Ìbàdàn tí wọ́n gba Sheikh Gumi lálejò ṣé ẹ gbàgbé wípé Sheikh Gumi yìí òun ni ẹni tí ó ń negotiate láàrin ìjọba àti àwọn agbésùmọ̀mí ẹ wò ó ọ̀rọ̀ yìí ti wá dójú ẹ̀ kí ló pa àwọn àáfàá ìlú Ìbàdàn pọ̀ tí ó fi di pé wọ́n bá Gumi péjọ papọ̀ inú fídíò yìí náà lẹ ti máa gbọ́ ọ ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo akájọ wò ó ẹ má gbàgbé ẹ bá mi wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí ẹ kílìkì lórí subscribe button yẹn ọ̀fẹ́ ní subscription o ọwọ́ yín tẹ́ fi ń tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbọ́mọ sí o. ògo ni fún Ọlọ́run lókè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí gbogbo ènìyàn pátápátá gbogbo ojú gbogbo ọkàn tó lóore ọ̀fẹ́ àti wò mí mo gbà ládùúrà òní òní jẹ́ òpin ìran láyé in Jesus mighty name. A kú àkókò yìí o gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo Kristẹni gbogbo oníṣẹ̀ṣe gbogbo Yorùbá lápapọ̀ àti gbogbo Mùsùlùmí a kú àkókò yìí a kú bó ṣe ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà mo gbé Ọlọ́run ga lọ́pọ̀lọpọ̀ nítorí wípé kò ní padà fi wá sílẹ̀ kò dẹ̀ ní dójú tì wá ojú àwọn aṣebi yóò fi hàn ta bó ṣe máa rí nìyẹn in Jesus name. Láàrin ìṣẹ́jú díẹ̀ mo mú àwọn nǹkan kan wá kí ẹjọ́ ẹ bá mi wò ó ẹ jẹ́ a jọ gbé yẹ̀wò. Àáfàá tó wà ní òkè yìí àáfàá tó wà lókè yìí ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ò sì mọ̀ àáfàá yẹn ó dà pé náà ń pè ní Ajígini 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 bí a bá rántí gba wàhálà Muyideen àti Àgbàlá Gabriel àáfàá yìí ló jáde ló bẹ̀rẹ̀ sí ní búlì kìrìsìtẹ́nì lóríṣiríṣi ló ń sọ wípé wọ́n fẹ́ gba ọmọ àwọn ní nǹkan ó dráàgì Àgbàlá Gabriel títí wọ́n fà á lọ wọ́n gbé lọ station lóṣogbo wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ní wọ́n fẹ́ lọ court mo rántí pàfà ẹ̀gán sọ wípé àwọn lọ rí di law pé bébí lọ́ọ̀yà làwọn nígbà yẹn ẹ wá kíyèsí tí àáfà yìí sọ mo gbọ́ pé wọ́n gba àlejò Gumi Sheikh Gumi ní ìlú Ìbàdàn àlejò Sheikh Gumi ní ìlú Ìbàdàn nílẹ̀ Yorùbá mo gbọ́ pé wọ́n gbàlejò wọn n tó wá ṣẹlẹ̀ ń bẹ̀ gangan tí àáfàá yìí sọ ó ní mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ fi etí sùnùkùn gbọ́ ká dẹ̀ fi ojú sùnùkùn wò mo ń padà bọ̀ tá a bá gbọ́n tá àáfàá yìí sọ tán ká jọ wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ jẹ́ a jọ gbọ́n tá àáfàá yìí sọ. tí àtẹ̀jú ẹ̀ dé àwọn ọmọ ẹ̀rí dr Gumi lọ́dọ̀ wọn mo lè máa bá wọn sọ̀rọ̀ kí lẹ fẹ́ ẹ̀fún báyọ̀ ẹ̀sọ́ ẹ̀ stop ṣe bẹ́ẹ̀ kẹ̀kẹ́ gbogbo àwọn ìbá ní kú ní àyàló náà ọ̀rọ̀ gbé kọ̀ọ̀kan ìwé. kò kàn mí. nítorí pé ẹ̀kọ́ tẹ̀mí kọ́ àti ẹ̀sìn tí mo gbé lọ́wọ́ tí mo bà lọ́wọ́ àlejò ọ sọ fún mi wípé tá a bá gbọ́dọ̀ ní èèyàn ká má gbàdọ̀ lè lóṣù. Kùránì oríwọ̀ ẹsẹ̀ wo. ìtò yẹn náà ṣe bó ti wù kó rí lójú yìí kọ̀ọ̀kan mi. kò kàn mí. tí wọ́n lè máa ṣe lójú yín. n tó léwu mo fẹ́ ká gbọ́ bẹ̀ ń dáadáa o n tó léwu kó máa ṣe lójú yín kò kàn mí. wọ́n lọ pa àwọn ènìyàn ní Kwara nínú church kò kàn mí. wọ́n kó àwọn ọmọ ní St Mary ní Catholic school kò kàn mí. wọ́n ń gbẹ̀mí àwọn ènìyàn both Christian and Muslim kò kàn mí. Kí ni yóò wá kan bàbá yìí jù Gumi wá sílẹ̀ Yorùbá bóyá láti cash out ẹ̀jẹ̀ á gbọ́ díẹ̀ sí. ṣèbá sílẹ̀ ọjọ́ ìdájọ́ Nàìjíríà rú nítorí ní kúkú ní ọ̀sọ̀rọ̀ Gumi wá ní ẹ̀dá àkótó ní ọ̀nà èyí lọ ọ̀dọ̀ àwọn bandits lóòótọ́ ni ẹ̀dá àkótó ń bá mi ọ̀sán ìrọ́lọ́pàá lẹ́yìn òru
sáwọn ọlọ́pàá òfin Nàìjíríà kan ló ní wọn. Ẹ kọ́kọ́ dáhùn béèrè. Ibi ni yes, òun lọ bá wọn bandit. Àwọn tó ń jí ẹgbẹ́. Ṣé òun lọ bá wọn ni àbọ̀ òun fún ọ̀nà ọ̀dọ̀ láì fi pléèdì àbí láì fi mọ́tò? Àbọ̀ òun ní ọ̀nà ní ìgbésẹ̀ tí èso ọ̀nà tó ń pẹ́ federal government náà lónìí. Àbí èrò ọlọ́pàá lẹ́yìn òun, láwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ lẹ́yìn òun. Ṣé ọlọ́pàá ara bá àwọn ọlọ́pàá ìpàdọ́lọ́pàá government tẹ́ ẹ fi wọ́n pè wọ́n ní agbésùnmọ̀mí? Ẹ jẹ́ dá dúró ń bẹ̀ yẹn. Ẹ fún mi ní ọ̀rọ̀ làákàyè àtọ̀rọ̀ ọlọ́gbọ́n tó wà ní ọ̀rọ̀ bàbá yìí tó sọ yìí. Gúnmi wípé tóun bá ń lọ síwọn ìrọ́lọ́pàá lẹ́yìn òun ni. Ẹjọ́ agbésùnmọ̀mí tí ṣe bandit ṣé kọ̀wé ẹ̀wù sójà ni. Aṣọ Nigeria Army ní ìtumọ̀ páwọn Nigeria Army náà ló ń jí wa gbé àbí. Bàbá yìí ló ń jí óyé wa ní ìsìn wípé Gúnmi ń jíṣẹ́ fún ìjọba nítorí pé àwọn agbèfọ́ba àwọn oníṣẹ́ ìjọba wọ́n tì lẹ́yìn. Kí la wá ń kígbe pé ìjọba fún ta bá rí dààmú tó wá ti mọ bá ṣe rìn báyìí o. Gbogbo àwọn ọmọ wa ọmọ ọdún 9 lọ sókè. Kábíyèsí Olódùmarè, bàbá yìí àfáà yìí àlìsúnà gbogbo yín pátápátá ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Kò kàn mí kẹsà ti cash out. Sẹ́yìn náà fẹ́ mọ gbà ní owó agbésùnmọ̀mí ní báyìí. Ìbéèrè ni o, kò ṣe èbú kò mú jà wá o. Sáwọ́jọ ẹjọ́ máa pín owó àwọn bandit ni. Ẹ fi yé wa ní ìsìn pé ìjọba ló rán Gúnmi níṣẹ́. Ẹ jẹ́ kí n wá láńtẹ́ ń sọ tí òye yín hàn yín. Gúnmi kìí ṣe ní kìí ṣàná ló ti sọ pé bandit àwọn èèyàn àwọn ni. Àwọn ẹ̀gbọ́n àwọn ẹbí àwọn ará àwọn ni. Gúnmi wípé kìí ṣe lójú ayé òun ni Christian yóò di president. Ìyẹn wà lẹ́gbẹ̀ẹ́ kan ànílò rẹ̀. Ṣùgbọ́n kán mọ̀ pa wá kán fi wá sílẹ̀. Now nígbà tí wọ́n pa àwọn èèyàn 27 tí wọ́n lọ sí wọn, Gúnmi láti sọ fún wọn wípé pósí lásán ni wọ́n sin. Ẹ̀yin àlfáà àlìsúnà ẹ̀dẹ̀ wà ń lù ẹ̀mí àwọn èèyàn dẹ̀ ń ṣòfò. Ẹ̀dẹ̀ wà ń lù títorí Ọlọ́run. A dẹ̀rù wípé ohun tá ń ṣe ni the best thing torí Ọlọ́run. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà, ẹ mọ́ gbàgbé o. Gbogbo bá jẹ lọ, ọgbọ̀n padà jẹbọ̀. Gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ṣé ẹ̀sùn abẹ́ jí ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ Christian nìkan mọ́ o. Bí àlejò bá wọ̀lú tó tọ́ka sí sàárì afọ́jú, ó ti lọ́wọ́ kan onílé nínú. Ọ̀yọ́ state a ò sèfù báyìí. Lagos state a ò sèfù báyìí. Ọ̀ṣun state a ò sèfù báyìí. Tí a bá lè gbàlejò Gúnmi, kí ni tá a jọ sọ? Ṣé má fọwọ́ kan mùsùlùmí ni bá ní sọ fún àwọn ọmọ rẹ̀ tọrẹ ní fọwọ́ sọ̀yà pé àwọn ọmọ àwọn ó sọ fún ààrẹ Amẹ́ríkà pé èèrà ò gbọ́dọ̀ rìn wọ́n o. Àwọn fámìlì ti òun ni. Fi ọ̀rẹ́ rẹ̀ hàn mí kí n lè mọrú ènìyàn tó jẹ́. Ẹ̀yin jẹ́ ọ̀rẹ́ sí Sheikh Gúnmi. Gúnmi jẹ́ bàbá ẹ̀gbọ́n fún àwọn tó ń pa wá tó ń gbé wa lọ́mọ lọ. Now lápapọ̀ kí ni orúkọ táwa pè gbogbo yín? Ó kù sọ́wọ́ yín báyìí o. Béèrè àbárìn wá nípínlẹ̀ Ọ̀yọ́, nílẹ̀ Yorùbá, àlìsúnà àti rí. Mo gbé òṣùbà káre fún Lẹ́gbàá bó ṣe máa ń sọ lórí Christian tó máa ń ṣe gbogbo ẹ̀ tó lórí ọ̀rọ̀ eléyìí. Ó sì sọ̀rọ̀, ó ní àlìsúnà kí lẹ gbé Gúnmi wá sí. Ó sì sọ̀rọ̀ pé nígbà tí nǹkan sì ń gbóná lọ́wọ́ nílùú lẹ́lẹ́ ń ṣe conference kan lẹ lọ gbé Gúnmi wá. Bí àáfàá Lẹ́gbàá bó ṣe burú tó, ó sì mẹ́nuba èyí tí jẹ́ òtítọ́ ọ̀rọ̀. Pọ̀tán bàbá Ajígini yìí
kí lẹ jẹ kí lẹ gbà nídìí nǹkan yìí. Àwọn tí ọmọ wọn wà lọ́dọ̀ àwọn agbésùmọ̀mí wọ́n ń sunkún lójoojúmọ́, àwọn téèyàn wọn kú wọ́n ń sunkún lójoojúmọ́. Gbólóhùn yẹn jáde nígbà mẹ́ta lẹ́nu yìí pé kò kàn mí. Ojú ọ̀nà Nàìjíríà, ojú ọ̀nà ìjọba ni wọ́n gbà lọ sọ́dọ̀ agbésùmọ̀mí. Ọlọ́pàá Nàìjíríà ló tẹ̀lé wọn lẹ́yìn. Kí ló dé tẹ̀ lọ gbọ́lọ́pàá ọlọ́pàá Saudi? Kí ló dé tí àárín ọ̀nà Saudi Arabia lọ síbẹ̀? Sọ̀rọ̀ lẹ́dẹ̀ ń sọ nígboro ẹnu yìí, for God's sake. Ní kúkúrú, gbogbo ẹ̀yin Kristẹni tẹ́ bá fẹ́ àṣìṣìn lọ́jọ́ Sunday àbí tá à ń súnmọ́ ọdún báyìí, màá ní kí ẹ mú tá à ń pè ní self defence sọ́dọ̀. Self defence mú sọ́dọ̀. Kódà kó jẹ́ common òkúta. Mọ́ gbàgbé o, ó wà bẹ́ẹ̀ nu Bíbélì o. Wàá mọ̀ wò pé èèyàn ń gbé ìbọn AK-47 bọ̀ takú ti Jésù wọ́n pé kán mú òkúta, igi, irin, àdá àbí nǹkan kan sọ́dọ̀. Ọlọ́run a máa gbèjà ọ̀lẹ nígbà míì. Ilẹ̀ ó dẹ̀ yọ alágbára ní ọba ṣubú. Ṣé ẹ gbàgbé wípé Gòláyàtì ó di ìhámọ́ra ogun, ó ní ọ̀kọ̀, ó ní ìbọn, ó ní ọfà, ṣùgbọ́n Dáfídì ní òkúta kékeré nínú rọ́bà rẹ̀. Ọlọ́run dẹ̀ gbèjà rẹ̀, self defence ẹ̀, ó dẹ̀ lò láti pa alágbára. Ọlọ́run lè gbèjà àwa náà o. Ó yẹ kí wọ́n sọ fún wa pé kóńkálukú ká lọ ní ìbọn ká láńsẹ̀sẹ̀. Kóńkálukú náà kájọ mọ̀ wípé yes, àjọ wà lójú kí ní tó gún bá wá lọlẹ̀ tán tí kò sí agbénipamọ́ kán gbà mọ́ padà lọ́wọ́ wa. Ṣùgbọ́n ìjọba ò ṣe bẹ́ẹ̀. Àfáì tí ń àdírẹ́sì ẹ̀yin gọ́fìmẹ̀ntì báyìí o nínú gbólóhùn rẹ̀. Àfáì ń sọ fún wa wípé ẹ̀yin lẹ̀ ń rán wọn lọ sínú gbó agbésùmọ̀mí. Ọlọ́pàá yín, àwọn òṣìṣẹ́ yín ló ń tẹ̀lé àwọn fámìlì Gúnmi lọ. Ẹ jẹ́ àrò dáadáa o. Àfáà yóò padà lẹ́yìn o. Bógun bá jẹ lọ, ọgbọ̀n ó jẹbọ̀. Yóò dára fún gbogbo wa. Ẹ jẹ́ á wà lálàáfíà. Ẹ bá mi pín. Ẹ bá mi pín fídíò yẹn, bá mi pín. Ẹ mọ̀ pé mi ò pe gbólóhùn yẹn pé ẹ máa pín, ẹ máa pín. Mi ò ṣe content. Ṣùgbọ́n eléyìí omijé ń bóde lójú àwọn ènìyàn ń sun ẹkún kíkorò. Ẹ̀yin ń dunnú pé gbàlejò Gúnmi. Ẹ̀dẹ̀ gbọ́n tí Gúnmi sọ fún wa. Lóòótọ́ ìjọba Nàìjíríà ti ní kí ìjọba Amẹ́ríkà sì fọkànbalẹ̀ kan fún àwọn ní last chance. Pohun gbogbo máa dẹ̀rọ̀. Ṣé bó ṣe máa dẹ̀rọ̀ ní Brigadier General Uba? Ẹnìkan ló bí ó ti gbọ̀rún lọ báyìí. Kò kàn yín. Àìmọye àwọn sójà ló ti kú. Àáfà kò kàn yín. Ọlọ́run ò rí ẹjọ́ dá. Kì í sígbà tá a bá kú. Látàyè ló ń kálukọ́ gba ìdájọ́ rẹ̀. Ẹ wà lálàáfíà o gbogbo ọmọ Nàìjíríà. Bẹ́ẹ̀ bá sùn ẹ lajú kan kẹ́ẹ̀dì kan. God bless you all in Jesus' mighty name. Ọmọ Àkànbí tù náà ni o. Ọmọ Àkànbí tù yín náà ni. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ ní ṣòfò ọmọ. Ẹ dákun ẹ bá mi share program yìí. Ẹ gbà mí. Ẹ gbọ́ mítìnì wo lẹ lọ ìjókòó Aláàfáà wo lẹ́jọ́ jókòó ń Ìbàdàn. Tẹ́ ẹ̀ wá mẹni tó kàn tó yẹ kẹ́ ẹ gbé wá mọ́. Tójọ́ jẹ́ wípé ẹni tí ń jókòó tí ń ṣe mítìnì pẹ̀lú àwọn apààyàn, àwọn ajínigbé. Lẹ́wálẹ̀ gbé wá sí Ìbàdàn, lẹ́wálẹ̀ fi jókòó láàrin ẹ̀yin Aláàfáà. Yéè! Wọ́n bà Ìsìlámù jẹ́, wọ́n bà Ìsìlámù jẹ́. Ẹ sì bà Ìsìlámù ló kọjá yányán. Tẹ́ẹ̀dẹ̀ mórúkọ táwọn èèyàn ń pè wá pé ẹ̀sìn apààyàn, ẹ̀sìn ọ̀dájú, ẹ̀sìn mùnáfìkì náà fi ń pè wá. Ẹ̀sìn tí ò ní humanity náà fi ń pè wá. Irú ìjókòó wo lẹ wá jókòó ẹni tí ń dialogue pẹ̀lú bandits tí àwọn tí ń jiyàn gbé tí ń pààyàn, tí wọ́n dùnbù ọmọ làkejì tí wọ́n tún sọ pé Allahu Akbar, Allahu Akbar. Ọlọ́run o, mọ́mọ̀já ṣìyàn bá tò láyé o. Ẹ wá gbé wá ẹni tí ń bá, oh God. Eléyìí tẹ́ ṣe yóò dáa. Ẹ̀yin àfà original, ẹ̀yin àfà olóríire ẹ̀sìn máwòrán. Bẹ́ẹ̀ bá lẹ dákẹ́ pẹ̀lú ọ̀rọ̀ yìí, wàláhì tàláhì, àgbèrò tí ń fipá gba owó lọ́wọ́ driver, àbẹ́yìí tí ń gbowó pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ó sàjà àwọn bíbù yìí lọ.
ẹ wá rí èèyàn gbé wá mọ́ ní táìmù tí gbogbo ẹ̀ họ́ọ̀tì yìí tí wọ́n ń jíyàn gbé tí wọ́n tún lọ àtáàkì chọ́ọ̀chì. No wonder tóbìnrin kan sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi. Ó ní kíní tí mo jù síta lórí pé kí Donald Trump mọ̀ wá pé yóò ba ọrọ̀ ajé wa jẹ́ Nàìjíríà. Ó ní kí n má sọ bẹ́ẹ̀ mọ́, ó ní Donald Trump ló lè ṣe wípé kó wá wípé mùsùlùmí ń pa kìrìsìtẹ́nì jù. And ṣé kìí ṣe òótọ́ ni? Deborah tí wọ́n pa mùsùlùmí kọ́ ló pa ni, ṣèbọ́lẹ̀ kò pa ni. Ibẹ̀ lélẹ́rí bú àfá ẹni òfò ẹni àdánù kan jáde ló l'Ànábì ní káwọn pààyàn. Eléyìí ga o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹdún náà ṣe ìjókòó tẹ́ ìjókòó yẹn torí tọ́lọ́run ni àbí nítorí ọ̀tẹ̀. Torí mo mọ̀ pé Islam ló ní ọ̀tẹ̀. Islam ò dẹ̀ ń ṣẹ̀sìn ọ̀tẹ̀, àwọn tí ń ṣe lọ́wọ́ ìlọlọ́tẹ̀. Ìjókòó tẹ́ jókòó eríire wo ló fẹ́ kó bá Nàìjíríà? Ìdùnnú wo ló fẹ́ kó bá Nàìjíríà? Àṣeyọrí wo ló fẹ́ kó bá Nàìjíríà? Ẹ̀yin ẹni òfò yìí o. Yóò yà yín lẹ́nu, ẹ sanwó ránsọ̀mù yóò ṣù yín. Ìmáàmù gan wọn ó jí gbé lọ́wọ́ yìí. Àfà ẹ jẹ́ máa dáwọ́ nù kóló, wọn ó jí yín gbé lọ́wọ́ yìí. Tí wọ́n bá tiẹ̀ páyín kan tún sọ pé Allahu Akbar, Allahu Akbar. Àwọn ènìyàn ń sọ Lárúbáwá. Mọ̀ túmọ̀ tán pè ní Boko Haram ni. Ayélé tẹ́ ṣe yìí ẹ ti sọra yín lóko tí ò dáa. Iṣẹ́ kìí ṣe oníjàgídíjàgan tẹ́lẹ̀ ni. Ṣé bó oníjàgídíjàgan ní tẹ́lẹ̀ bọ́ bá pa bọ̀ bu lẹ́sẹ̀ ní tẹ́lẹ̀. Ẹ sọ Ànábì lóko tí ò dáa. Ṣé tó kàn lọ́rọ̀ wa leléyìí? Allah, èmi tí mo sọ̀rọ̀ ńjọ́ kìíní àná tí mo níta ló já ewé mọ̀mọ́ tó kàn àti egbò mọ̀mọ́ tó yẹ ká ṣe ta ló jalé Islam lọ́wọ́. Ó dàbí ẹni pé mi ò mọ̀ tí mò ń sọ ńgbà náà. Ẹ wo ayé yín. Ẹ lọ lè gbé jẹ́mi náà pọ́n lé dáadáa. Ẹ lọ lè gbé His Excellency àwọn bàbá àlùbáríkà, bàbá olóríire, bàbá àdùnnú àbẹ́rẹ́ báwọn aṣíwájú wa ló lọ gbé wọn wá. Bàbá olóríire, bàbá àdùnnú, bàbá kẹ́ẹ̀pẹ́ àgbákò. Ọlọ́mọdé yìí ń ṣe àgbákò. Just of recent, wọ́n lọ attack church. Wọ́n bẹ̀rẹ̀ sí ní pààyàn bẹ́ẹ̀. Ṣé inú yín dùn bá ṣe ń pa àwọn Kristẹni ni? Ṣé inú yín dùn bá ṣe ń pa àwọn Kristẹni ni? Olórí burúkú ló pọ̀ jù nínú ẹ̀yin pípù yìí. Ṣé inú yín dùn? Ṣé ilẹ̀ fẹ́ sọ fọ́lọ́run ọba pé kò mọ̀ nǹkan tó ń ṣe ni? Ṣọ́lọ́run tó dá Kristẹni, tó dá oníṣẹ̀ṣe, tó dá Mùsùlùmí, ṣé ń sọ fún pé kò mọ̀ nǹkan tó ń ṣe ni? Ẹ wá lọ gbé olórí apààyàn wá sí Ìbàdàn, ẹlẹ́ ń ṣètò ìjókòó àfáà, ìjókòó peace. Now, wèrè dìdì nìkan jáde láàárọ̀ yìí. Ó ní jòkó tí wọ́n jòkó yẹn. Ó ní tán bá gbọ́ His Excellency because Nàìjíríà gan sí èrè. Nàìjíríà gan ò gbádùn because ṣó yẹ kí irú máa yẹn wà lórí ilẹ̀ kó máa rìn. Ṣó yẹ kí irú máa yẹn wà lórí ilẹ̀ kó máa rìn. Ẹni tó ń dá lọ́pẹ́ láwọn tí ń jiyàn gbé àwọn tó ń pààyàn. Remember something o, tó bá pààyàn tán wọn kì í sọ pé hallelujah o. Tó bá pààyàn tán wọn kì í sọ pé àbọ̀rúbọ rẹ̀ o. Tó bá pààyàn tán wọ́n wá sọ pé Allahu Akbar. Ó yá kí ni prove pé Islam gan kì í ṣe ẹ̀sìn apààyàn, kì í ṣe ẹ̀sìn ọ̀dájú. Ẹ̀yin àfáà wa tẹ́ jẹ́ original ẹ̀dẹ̀ dákẹ́ ẹ̀dẹ̀ ń wo àwọn pípù yìí. Ìjókòó lára leléyìí. Ìjókòó ọ̀tẹ̀ leléyìí. Báwo la fẹ́ ṣe ta fẹ́ bọ́m̀bẹ̀? Kí la fẹ́ ṣe lẹ̀ fáwọn ọmọ wa? Báwo làwọn ọmọ wa ò ṣe ní ṣépè fún wa tó bá dọjọ́ ọ̀la? Tell me. Ó ga o. Ìwọ wèrè kan wá ń sọ pé bẹ́ẹ̀ bá gbọ́ nǹkan tẹ́nìyẹn sọ gan nípa bí bíìsì ṣe máa rain, bí nǹkan ṣe máa da. Ṣẹ́yìn ti gbàgbé ọba tí wọ́n bá 120 million naira nínú àkáǹtì ẹ̀ tó jẹ́ pé 120 million yẹn agreement ẹ̀ ni pẹ̀lú òun àtàwọn bandits láti máa jíyàn gbé nínú ìlú ẹ̀. Ṣé ẹ ti gbàgbé ni? Ọba yẹn tó bá déta yóò sọ̀rọ̀ dáadáa. Ẹ wá lọ́rọ̀ tí ẹni tó jókòó ti ẹni tí ń dialogue pẹ̀lú àwọn apààyàn. Tó yẹ pé tó bá dún mú yàn tán wá sọ pé Allahu Akbar.
ẹni tó kàn tẹ́ kẹ́ ẹ lọ gbé wá nìyẹn kẹ́ ẹ tiẹ̀ wá dá mítìnì yẹn ṣe láàrin ara yín kẹ́ ẹ má pè wá mo dẹ̀ mọ̀ dí o ìǹtẹ́ ẹ fẹ́ dọ́gbọ́n lò ní pé kẹ́ ẹ bá lè ní ráǹkì kẹ́ ẹ bá lè ṣèjọba tó ẹ̀yin ọmọ ìyá mi Nàìjíríà ẹ̀yin ọmọ Yorùbá ọmọ Àkànbí tún ń pè yín o ẹ má má wòran nǹkan mà ti dé ó wọ ìlú Ìbàdàn wá ẹ sì ń wòran ibi tọkùnrin yìí bá wọ̀ ẹ dábàá má bínú ibi tẹ́ bá wọ̀ ibẹ̀ máa ń dá ni o ibẹ̀ máa ń dá ni ibẹ̀ máa ń dá Allah ṣé Islam là ń ṣe yìí Islam ti tán ìwọ Ọlọ́run jọ̀ọ́ àyètẹ́ ṣe yìí ọ̀dà ẹ lọ gbé wá ẹ̀wọ̀n tó sọ pé kọ́dà máa yẹn sọ yìí pé kódà bí wọ́n ṣe yọ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ebi nítorí tẹ́ fi lọ gbé wá náà nù kẹ́ lọ ṣe kẹ́ lè ṣó champion ni gbogbo yín tẹ̀sí lọ gbé wá èwo ló ń rọ̀ bàálù rẹ̀ fín nínú yín èyí tó yẹ kẹ́ lọ bá bẹ̀bẹ̀ kẹ́ ní kọjọ nítorí Ọlọ́run kẹ́ dẹ̀ bá wí lójú wọn kẹ́ dẹ̀ parí ìjà wọn àtọba ẹ dúró pé kíní well àwọn èèyàn ti pè wá lálákatakítí kò tiẹ̀ nídìí kí n sọ̀rọ̀ àmọ́ ẹ̀rù dáadáa ẹ rántí àwọn allegation tó fi ń kan Ànábì Muhammad ẹlẹ́jòkó ayọ̀ ẹná mention ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ǹjẹ́ wọ́n mention àwọn eléri ibú tí ń bú kìrìsìtẹ́nì ǹjẹ́ wọ́n mention àwọn ẹni òfò tí ń bú àwọn oníṣẹ̀ṣe kó tó di páwọn èèyàn náà wọ́n ń sọ pé ànábì jí pátá ànábì búkú sùn ànábì bára nkúmi sùn ànábì jalè ẹ sọ fún mi ǹjẹ́ wọ́n mention àwọn yẹn ẹ mọ ibi tó yẹ kẹ́ ẹ lọ o ẹ mà wọ́n ti ń tú bíbélì ń tukutu o ẹ mà wọ́n ti ń tú ẹ̀sìn ẹlẹ́sìn tukutu o tọrọ fi wá dọ̀rọ̀ wípé wọ́n wá tọwọ́ bọnú àlùkùránì tiwa o jókòó fò ẹ pè ní jókòó ẹ̀sìn ẹ jókòó ní jókòó àwọn èébú tán bú ànábì báwo lẹ ṣe máa dá a padà kẹ́ jẹ́ pé ànábì èèyàn rẹ ni wọ́n challenge wa wọ́n lè ríre wo lànábì ṣe fún Nàìjíríà àbí fún ìlú àbí fún ẹ̀sìn ẹ rí nǹkan kan sọ àwọn wáàsí òfò wáàsí àdánù lẹ ń ṣe wáàsí tafsirul Qur'ani bi hawa nafsi tẹ́ ń ṣe ẹ̀yin nu Ọlọ́run ni tó Ọlọ́run ṣàánú wa ẹ dákun torí Ọlọ́run o bí n bá rẹni tí ó ṣàánú mi mo fẹ́ sáko Nàìjíríà Ìbàdàn ẹsẹ̀ mélòó ló kù tí èdè ẹ wọ ọmọ Àkànbí tún náà ni I love you all àmọ́ wọ́n tó ọba sọ tí ọ̀dà ń pa mi lọ́wọ́ yìí ó ṣe òfò kò ní dá fún ọ ẹ̀yin lérí gbogbo yẹn eré yẹn gbà kẹ́ẹ̀kú wá gbúdọ̀ lè pe àwọn ayákìlá gan kan wá jòkó lẹ̀ gan kẹ́ẹ̀kú sọ pé ń bá wọn dialogue lórí ọ̀rọ̀ Islam Ọlọ́run ó ṣe ìdájọ́ fún kálukú ẹlẹ́dàá alẹ́ Yorùbá gan ó ṣe ìdájọ́ fún kálukú ọmọ Àkànbí tún náà ni